èèyàn mi ṣe rí àwọn tó bá ti ń tẹ̀lé mi dáadáa lórí òjíṣẹ́ yìí wọ́n máa mọ̀ pé ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ òótọ́ ni. Ó ti tó bí oṣù bóyá ká sọ pé January ṣáà ni kí n pè é or February kan nu méjèèjì ni mo sọ̀rọ̀ yẹn gbà yẹn mo ní Portable wípé ilẹ̀ ń yọ̀ o kí Portable rọra ṣe o ó dà pé òun àti ẹnìkan ni mo sọ̀rọ̀ yẹn gbà yẹn kò ju bí ọ̀sẹ̀ kejì ẹ lọ ni Portable ṣe mọ gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ ńgbà yẹn ló ṣẹlẹ̀ kò tún wá tán síbẹ̀ o ẹ ti wá rí nǹkan tí Portable ṣe nísìn tó lọ ń bu àdúrà ẹni tó bí lọ́mọ ipò gbé kinní kan síkùn ṣó yẹ kó ti ẹnu Portable jáde. Ẹ wo mo fẹ́ kẹ́ wá lọ gbọ́n nǹkan tí àwọn ènìyàn sọ lórí ẹ̀ tá a bá sọ pé Portable ṣe dáadáa irọ́ la pa ó kọjá yìí ẹ̀ ó kọjá yìí ẹ̀ tó ti kọ́ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ wá lọ gbọ́ nǹkan táwọn èèyàn sọ lórí àwọn kan sọ pé kò jẹ̀bi mo wá ní kò jẹ̀bi kẹ̀ ságbàlagbà ẹni tó bí lọ́mọ. Ẹ wo àwọn kan sọ pé ó jẹ̀bi ṣe mọ̀ pé àwọn kan nílé ayé ṣe mọ̀ páwọn míì wọ́n máa ń sọ orí tó yẹ kó fi máa rìn orí tó yẹ kó wà lókè jàre ó máa wà sálẹ̀ orí làwọn fi ń rìn ẹsẹ̀ làwọn ń ká sókè. Ẹ wo ẹ wá lọ gbọ́ bí wọ́n ṣe ṣàlàyé ẹ jẹ́ ká jọ wá lọ gbọ́. iye èèyàn ní pé oore ní Saheed Òṣùpá ṣe fún Portable lọ́nà méjì. Èyí náà ọ̀nà kìíní ni wípé ẹ bá jẹ́ kí n gbé wọlé. ọ̀nà kìíní ni pé ẹ padà gbé wọlé ẹ má gbé wọlé kò gbọ́ ẹ̀yìn lọ́tí gbogbo èèyàn náà ẹ filẹ̀ ẹ sọ̀rọ̀ pé fẹ́ kàkà ló gbé wa olójú tó mọ̀ ló gbé píkọ̀ Portable síbẹ̀. sẹ́rí tí Saheed Òṣùpá tó bá àlà àwọn tó ń kọrin bí Saheed Òṣùpá lásán tó ń lo voice Saheed Òṣùpá tó bá àlà wọn pé kán face Portable kán máa dá Portable lò àbáwọn fáǹsì Òṣùpá wọn kọ́lé papọ̀ tó bá plagi tó yìí àbí tó rìpọ́ọ̀tì torí pé àṣọ òótọ́ ọ̀rọ̀ tó rìpọ́ọ̀tì àkáǹtì ó ní ṣe oríire. iye ní wọ́n lè pa Portable wọ́n lè ṣe léṣe. tó bá plagi tó yìí àbí tó sọ pé ó rìpọ́ọ̀tì ó ní ṣe oríire ó mọ̀ nàgàmú ṣòro ni ìyá ò ní ìsinmi lórí ẹ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ó ní ṣe oríire ó mọ̀ nàgàmú ṣòro ni wọn kọ́ lọ́fẹ̀ẹ́ bá ti yín jẹ́ ẹ̀yin àti ta ni ẹ̀ wọ́n máa blame gọ́ọ̀mẹ̀ntì ò ṣe dáadáa ìwà ti yín kọ́ ẹ wọ́n ta ọmọ tọ́lọ̀ lẹ́yìn náà ẹ wá sọ ibùkún ẹ̀ sọ́dayọ̀ tọ́lọ̀ṣẹ́ á la fún wọn mọ́lẹ̀ á bà fún wọn jẹ́ ẹ̀dẹ̀ ti sínwín. ẹlẹ́ẹ̀kejì ni wípé àwọn tí ò gba ti Saheed Òṣùpá tó yẹ pé ọjọ́ gba táwọn oní fújì abẹ́rẹ́ níbọ̀ tí ò bá láìkò Òṣùpá wọ́n lè lo opportunity yẹn láti attack Portable ìyẹn ní wíwẹ̀ bóyá lọ party bóyá lọ play orí ibì kankan attack ẹ̀ but orí tó ti wà ńlẹ̀ nítorí pé wọ́n máa sọ pé Saheed Òṣùpá ló rẹ́ wọn àwọn boys àwọn ọmọ Saheed Òṣùpá ni wọ́n máa any opportunity yẹn náà máa láti fi dí pẹ̀lú ẹ̀ because many people ti àtàwọn tó ti Portable nù tẹ́lẹ̀ wọ́n ti chance kan tó lè fi dí pẹ̀lú ẹ̀ tó wọ́n mọ̀ pé tó lọ sẹ́yìn ẹ̀ tó lórúkọ ni nítorí bọ̀ bẹ́ẹ̀ fọ ọlọ́pàá gbé nìyẹn kọ́ lè mọ̀ pé yẹ òun ti dí pẹ̀lú ẹ̀ normally níjọba dé òun rẹ̀ anybody kó lọ nà nítorí pé ó ṣe nǹkan tó ṣe nìyẹn kí ṣe tó ní oore ló ṣe fún Portable because tó bá ṣe nìyẹn fún Portable ẹ̀ tó dákẹ́ tí ò sọ̀rọ̀ ẹ̀ mọ̀ tinú ẹ̀ àwọn boys wà tàtẹ́ wọ́n máa Portable dẹ̀ ti fẹsẹ̀ kọ́ ti fẹnu kọ́ gidi gan bó ṣe wáyé gan wọn bí dá kó dé Ìbàdàn wọ́n máa jẹ́ ní tó ti ṣe sílẹ̀ tẹ́lẹ̀ ló pa Ìbàdàn ó ti fẹsẹ̀ kọ́ gidi ó ti fẹnu kọ́ gidi gan níwèé ó ti lọ́ta tó pọ̀ so ẹ tó dẹ̀ bá fi ọ̀rọ̀ ẹ̀dá bí sílẹ̀ ìgbéra ní ẹ tó máa fi tiẹ̀ kọ́ lọ́rùn ló ń wá káàkiri bó ṣe wáyé àwọn ni ló máa fi tiẹ̀ kọ́ lọ́rùn bìkọ́ tó bá pẹ́ àwọn ẹnìbọn lọ àtàkẹ́rìsì Saheed Òṣùpá náà wọ́n máa dárúkọ nítorí ìfọlọ́pàá gbé yẹn àníkéjì ẹ̀ tó sọ pé kí ló ṣe ọ̀tọ̀ ní pé kẹ́ kọrin búra yín ọ̀tọ̀ ní kó kọrin búyàn ó lè yàn gbé ẹyẹ síkùn àbí ó ló gbé jàpá síkùn ìyẹn lásán gan ó rán Portable lẹ́wọ̀n bìkọ́ nítorí máa sọ wípé àwọn ògùn èkó wá wà bí wọ́n support ẹ̀ pé kí ni ó lè yàn gbé jàpá síkùn ìgbàlájà ìkọwọ́ kẹ̀kẹ́ gbẹ́ ni ní kó tó máa sọ ní pé evidence tí mo ti gbé jàpá síkùn yẹn o mo jáde lọ mú jáde tó bá tẹ̀lé mú jáde ó máa lo ẹ̀wọ̀n náà ìyẹn ò ní pé wọ́n lè bẹ́ẹ̀lì ẹ fún yẹn ó sọ káàkiri oníjàgbọ́ ló gbé síkùn kì í sọrin ló wà ń pẹ́ ok ibi tó ti gbé jàpá síbi níkùn àbẹ́ evidence pé mo gbé jàpá síkùn yẹn lọ mú jáde àwọn tó dé support ẹ̀ ọpọlọ ni mo tán pè ní defamation ni tí o bá lè provide ibi tó ti gbé jàpá sí níkùn àbí gbà tó wá pé nǹkan wà bẹ́ẹ̀ padà tẹ́ mọ̀ kó máa lo ẹ̀wọ̀n lé lórí ni ẹ tẹ́ kẹ́ mọ bá bẹ̀bẹ̀ ẹ sọ pé kí ni ó ní mo gbé jàpá síkùn ó yá mú jáde àwa ní pé mi ò mí nẹ̀ bẹ́ẹ̀ mo kàn fi sọ̀rọ̀ ni ó ti bà lórúkọ ọjọ́ rẹ̀ nínú
ẹ wá ní tí nǹkan bá ṣe kọ́ mú Saheed Òṣùpá tí nǹkan bá ṣe kọ́ mú Saheed Òṣùpá. kẹ́kọ̀ọ́ rí búra yín yàtọ̀ sí pé kò fi nǹkan tí ò ṣe téèyàn ò ṣe kó fi kàn án olóyè gbé jàpá síkùn kọ́kàn ní pé kó lọ bá mú jáde ní ibi tí mo gbé jàpá síkùn lọ mú jáde fún mi. ìmọ̀kan tó ṣe kinní pẹ̀lú. ẹ wá sọ pé kinní kan dẹ́mọ̀ pé irú tó ṣe yẹ oore ló ṣe fún. tẹ́wọ́ yàwó tó ń lọ fún ẹ̀sìn Saheed Òṣùpá tẹ́wọ́ yàwó tó ń lọ kíní mi ń ṣiṣẹ́ dáadáa o. àwọn tó ń lọ fún ẹ̀sìn Saheed Òṣùpá wọ́n lé 50 tán lo fún ẹ̀sẹ̀ fi kọrin wọ́n lé 50 táwọn yẹn kan sẹ́kọ̀ọ́ tẹ́bù lè start gbogbo àwọn yẹn ni. ẹ jọ tó lè dúró pẹ̀lú àwọn yẹn lásán. yìí ni o ẹ gbà mí láyè kí n bá ẹni ṣe sùúrù ìjọ mo fẹ́. wọn àtàjọ ọ̀rẹ́ ẹni sùúrù o. sẹ́kọ̀ọ́ tẹ́bù lè dúró àwọn tó ń lo fún ẹ̀sìn Òṣùpá lásán káàtẹ́ bó sọ pé àwọn fáǹsì o káwọn sọ pé àwọn fáǹsì ẹ o àwọn tó ń lo fún ẹ̀sìn Òṣùpá lásán wọ́n lé 50 so Portable lè fèsì àwọn yẹn lásán tó lẹ́mìí ẹ̀ Òṣùpá tẹ̀fẹ́ lọ kò fẹ́ lọ́wọ́ yẹ pé kó o ṣe àwọn bọ́ yẹn lẹ́ẹ̀kan fèsì ẹ̀ wọ́n máa sọ lẹ́nu ní wọ́n máa lọ́wọ́ ṣe kíní kan. ẹ bá mi wò báyẹn kẹ́ lè gbé àwọn èèyàn wọlé ẹ try. ẹjọ́ ẹjọ́ bá ń tọ̀ bọ́ tiẹ̀ ẹ lọ́ máa ẹ bá bẹ̀bẹ̀ ní lókè tẹ̀sán ẹ̀kọ́ lọ́pọ̀lọ́ ọ̀rọ̀ tó sọ yẹ ó yẹ wò báyẹn tó bá ní kó provide ibi tó ti gbé síkù àbẹ́ tó sọ fẹ́ pọ̀ ló gbé síkù nìyẹn tí ò bá lè provide ẹ̀ ẹ̀wọ̀n ní fún nítorí wọn bẹ̀bẹ̀ sọ pé ẹ jẹ́ kí bọ́ọ̀lù ẹ̀ tèmi jàre. ẹ jọ mo kí gbogbo lé o mo dẹ̀ kí gbogbo àwọn tí ó ti sọ̀rọ̀. ẹni tí Nẹ̀rọ ló fẹ́ sọ̀rọ̀ ṣé Nẹ̀rọ ló ń sọ̀rọ̀. ẹ jọ ẹ jẹ́ ẹ má sọ̀rọ̀ Nẹ̀rọ ni kó kàn ẹ jọ já máa ṣe one after the other. ok mo ti gbọ́. ẹ jọ ẹ má bínú kó má dìgbà àtọ́jú ìṣáájú. ẹ wá mọ ẹ kọ́ lẹ ẹ mú kílé ẹ̀yin bàbá mi àwọn ẹ̀gbọ́n mi. ẹ já máa power tap gbogbo yẹn máa tap. ẹ jọ ṣé ń gbọ́ mi. gbogbo ẹ̀yin tẹ́ ń flag yẹn pé tí ayé máa bá ẹ wá ní kí n má ṣe pé èmi ìṣẹ́jà pé mi ìṣẹ́jà látàárọ̀ mi náà pìtìpìtì ayé máa bá yín tó bá ti flag show mi wọ́n máa padà bímọ tó máa dé Portable tó máa end up with Portable wà nínú ìsinmi láàárọ̀ lọ́sàn-án lálẹ́ mi ìṣẹ́pẹ̀ ọ̀rọ̀ ni mo sọ ẹ má flag show mi if you don't like what I'm saying move lọ create platform tẹ kó máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ kó wá sí mò ń ṣe show pé kíkan lè da ẹ wá dà pé ẹ wá flag show mi ẹ sọ pé àbí nǹkan tá à ń sọ pìtìpìtì ayé máa bá ẹni. ẹ continue Nẹ̀rọ. ẹ ṣe mọ ṣe rí ilé ayé yìí mọ tí yàn bá ń ṣe ń gbọ́ mi ilé ayé yìí tí yàn bá wà ṣe rí ìyàn máa ń gbàdúrà fún kan aláàánú àti oore ọ̀fẹ́ Ọlọ́run fún yàn ṣe ń gbọ́ ṣe rí Portable pet pé òun lè bára ẹ̀ níbi tó ti bára ẹ̀ ẹ wò gbà tí Portable ṣe bẹ̀rẹ̀ sí ń kọrin gbà yẹn kí ló mọ àwọn èèyàn tán fi like Portable wọ́n ní ọmọ tó ti jẹ̀yà rí tí wọ́n tún wọ́n ní wọ́n fẹ́ dá ilé ẹ̀ ńgbà yẹn tí wọ́n fún ní $1,000 tí wọ́n ní Poco lè fún ní ṣé 200 àbí 100 ló fún everybody support ẹ̀ ńgbà yẹn ṣe rí tó yẹ pé Ọlámídé fara ẹ̀ tó yẹ pé wọ́n mọ̀ pé bí Portable á ṣe ṣẹlẹ̀ lélẹ̀ nǹkan tó máa ṣe lélẹ̀ kò ní help Portable ńgbà yẹn ṣe rí nígbà tó yá tí Portable bẹ̀rẹ̀ sí ń bá ara ẹ̀ níbi tí ò ti expect ṣe rí ó ń bá wọn kan rìn ẹ kọ́kọ́ béèrè pé ṣe rí crew ẹ̀ ọjọ́ tí Portable bá lè ibi tó ń gbé yẹn tó bá lè kúrò ń bẹ̀ ó ṣèǹjì crew ẹ̀ ayé ẹ̀ ti dá ṣe rí mo tó wá blame bàbá ẹ̀ ẹ gbàgbé pé bí a kò sí ìyá ẹ̀ ń bẹ̀ ẹ wò ṣé àrẹ ọmọ tó yẹ pé kò ní bàbá tí ò ní ìyá tó dẹ̀ live wà òkè tí ò cause trouble ni èní wàá parí ó ń wà kan ṣé nǹkan tó ṣe Portable ni pé ó ń wà kan tó fẹ́ máa fi trend all the time nǹkan tí Portable ń ṣe gangan nìyẹn mo ń ka comment èèyàn kan sí èèyàn kan níṣe bí Pasuma òbẹ́sẹ̀ Saheed oníṣèbí ó ń sọ̀rọ̀ sí Pasuma ṣe rí nígbà tí tábà rí ọ̀rọ̀ yẹn Pasuma àti Saheed same age ni wọ́n jọ wà ní ọmọdé kan ò lè máa sọ̀rọ̀ sí eléyìí tó yẹ pé Pasuma fara ẹ̀ gan tí Portable sì ń yéèlì tí Pasuma bá kọjá ayẹ lọ́dọ̀ Portable á sọ̀rọ̀ sí ẹ wo Táyé Currency Ìbàdàn àlàyé yìí tó produce orin Portable ńgbà yẹn ó lọ gbé bá Táyé Currency Ìbàdàn ìyẹn fún lówó orí ti gbóná ni ìyẹn fún lówó ẹ wá wo ọ̀fíṣẹ́ǹtì yìí tó fi ń sọ̀rọ̀ sí Táyé Currency yẹn pé ẹ jẹ́ máa power tap ẹ jẹ́ máa tap ẹ jọ ẹ já tap pé sẹ́yìn kan ló fẹ́ fi wá síbẹ̀ ó ti gbàgbé oore tó ṣe fún the last nígbà tó ṣe bẹ̀rẹ̀ life rẹ̀ ó ti gbàgbé oore tí
entire currency ṣe fóun nígbà even though everybody dùn gbà yẹn ẹ wá dún àwọn pastor tó ti sọ̀rọ̀ sí ó kẹ́ ẹ jẹ́ wọ́n á já yín tán gbogbo tó sọ pé Portable gba ojú pastor nígbà tó sọ pé pastor kan wá sí club ẹ̀ àbí bá ẹ̀tọ́ ní Portable mi believe pé pastor nìyẹn o ṣe fẹ́ gbọ́ mi lé ní mi believe pé pastor Portable ló arrange ẹni ọ̀hún kó lè trend ní nǹkan tó ń ṣe nìyẹn òun ló arrange pastor yẹn ẹ̀yẹn wá àwọn pastor tó kọrin sí tó kọrin búngbà yẹn àwọn pastor tó kọrin búngbà yẹn tó fún hit ńgbà yẹn tí pastor yẹn tó má lè lọ sọ̀rọ̀ tó má ṣe anything wọ́n máa ní èèyàn Ọlọ́run pé lè tún pé ó ṣì wà wù pé àwa náà la máa sọ̀rọ̀ pé má nìyẹn gan òun ṣe èèyàn Ọlọ́run gidi pé ó ṣe arrest pé kò lè forgive ẹ̀ pé ilé ìtọ́jú Ọlọ́run gan forgive èèyàn pastor tó gba Portable gbá yẹn létí ó dá mi lójú kì í ṣe rí pastor Portable fúnra ẹ̀ ló arrangement ni because òun wà kan tó fẹ́ fi trend ni àkíkà. ok ó lọ sọ́dọ̀ babaláwo lọ́dọ̀ pastor kò sẹ́ni tí òun jáde sọ̀rọ̀ ayé ẹ̀ òun gbé fídíò òun ṣe fídíò bó ṣe ń ṣe lé bó ṣe ń ṣe lé bó ṣe ń ṣe lé the funnest ni pé nǹkan táwọn pípẹ́ yẹn tẹ̀bẹ́ bàbá ó yẹ wọlé o tẹ̀bẹ́ wọlé. ṣe rí ní ìdínà last month ó wá sọ̀rọ̀ ẹ̀ Ondo ni mí ọmọ Ondo èmi ẹ̀ ó wá sọ̀rọ̀ ẹ̀ mo wá notice pé mo ọjọ́ tẹ̀ mo travel ọmọ yèmí kí n tiri bẹ́ẹ̀ Ondo èmi ẹ̀ ó sàn yẹ kí n tiri ọjọ́ bẹ́ẹ̀ ẹ̀ mo travel mo lọ wò là ní o. yèmí èèwọ̀ ṣe yẹ ọjọ́ ẹ̀ mo travel lọ Benin ṣóyè yín mo wá rí pé ní Showboy èrò wà ń bẹ̀ mo wá rí mọ́tò Portable táwọn èèyàn ṣáà ń sátẹ̀lé Portable pé Portable wọn kí ni Portable wá ṣe kò ju bí 2 hours sí mo wá rí post pé àwọn ìṣẹ̀ṣe tó wà ń bẹ̀ which is àwọn babaláwo àgbàlagbà tó wà ń bẹ̀ Àbísọ́lá ìbáwa mi ti ariwo pípẹ́ wà yẹn pọ̀ wẹ́ mi. nígbà tẹ̀bẹ́ bá mi mí tẹ́ nìyẹn jọ tẹ̀bẹ́ kí ẹ bá mí tẹ́ nìyẹn. ẹjọ́ bá ti ṣe sorry mo ti ṣe ẹ máa sọ̀rọ̀ yín lọ. ṣé ń gbọ́ mi báyẹn wọ́n ní wọ́n fún àwọn pípì yẹn ní bí i 50,000 mo ń wò gbogbo tó fún wọn bí i 50,000 wọ́n náà fi jẹ bí i Street of King ẹ̀yin ẹ wo ṣé èèyàn míì nǹkan téèyàn máa jẹ nǹkan tó máa jẹ kò jẹ́ kó ń gbọ́n especially àwọn tí Portable ń bá rìn tẹ́ bá wo crew Portable tó àwọn onígbó wọn ò ní life wọn èèyàn míì gan ò ní 50,000 naira kò ní 50,000 naira kò ní dání ká má sọ pé 10,000 nú wọn wọ́n ṣáà ń tẹ̀lé káàkiri wọn ò ní life bí a máa sọ pé bí a kò lajú tí Portable bá change location bí a ó lọ Lẹ́kí bó ṣe wà yẹn tó bá wà mẹ́rin fún like 2 weeks tó bá ń wo oríṣiríṣi àwọn èèyàn orí à máa pé orí à open a mọ̀ pé ibi tó ń wà látọjọ́ yìí òun waste time ara òun ni ṣé ọ̀rọ̀ tí mò ń sọ ó yé yín so òun lọ́rọ̀ Portable ókè tó bá tún jáde lé ní ibà àtúkọ̀ studio olóyún pàjáwìrì àtúkọrin ó sì máa tún kọrin bú. mo ní gbogbo ìjà tí olóyún pàjáwìrì. àtúkọrin bú Saheed Òṣùpá lè ní. ojú la rí ẹ ṣe o. ẹ wo man tó gbé Range Rover fún bàbá Ty Dollar Ty Dollar tó ń jó yẹn tó gbé Range Rover fún ṣèbó tún sọ̀rọ̀ sí bàbá yẹn later bó ṣe bẹ́ẹ̀ kọ́lé fún Portable lé ní a tún sọ̀rọ̀ sí yín tẹ́ bá ti ṣẹ́ mi ìsọjú bẹ́ẹ̀ bọ̀ àwọn tó ń support pé nǹkan tí man ní í ṣe Ọlọ́run máa fún wọn lọ́mọ bíi Portable àwọn tó bẹ̀rẹ̀ máa fún wọn jìbìtì Ọlọ́run máa fún wọn lọ́mọ bíi Portable kò jù bẹ́ẹ̀ ẹ wọlé tó gbé tó wọlé èsì tó lọ sọ̀sọ́kùsọ tó gbé picture Portable sórí profile ayé máa pé yẹn tọ́ọ̀gì àwọn amúgbó kan lélẹ̀ tó ń support báyìí tẹ́ bá dẹ̀ wọ àwọn tó irú èmi báyìí personally báyìí mi lómi Portable àwọn èèyàn ò gbọ́rin ẹ̀ mọ́ torí kí ni torí wàhálà tó ń cause all the time ó ti sọ àwọn èèyàn gan ò tẹ́ gbọ́rin ẹ̀ mọ́ tó bá jáde ń sin kò tún láṣìírí Ọlọ́run mi fi ṣe ẹ wo bọ̀bọ̀ ẹ̀ ń gbà yẹn kán tó shoot lórúkọ yìí Ọlọ́ba Sàló kò sẹ́ni tó lè sọ̀rọ̀ sí nígbà tó wọ́n shoot ẹ̀ tó ń kọ́ global báyìí ṣe bá rẹ̀ balẹ̀ ọjọ́ ilẹ̀ ti pọ́ sọ̀rọ̀ síyàn kò sí yẹn mọ́ bọ̀ Portable bó ṣe wà yẹn ẹni tó máa fi tiẹ̀ kó bá ló ń wá fáìdẹ̀ tó máa ba orúkọ jẹ́ ìmájì báyẹn wo Saheed Òṣùpá tó ló lóògùn tó ló gbé ìjàpá síkù tó ní kíníkan ṣé máa pé ó lè ba brand Saheed Òṣùpá jẹ́ a lè rí contract yẹn kan gbé fún endorsement tábàjẹ́. ó tẹ̀ tó wá sọ̀rọ̀ kan tó sọ wípé tí nǹkan bá ṣe òun bàbá Saheed kan mú ẹni ẹlẹ́ni lè ta fún láìpẹ́.
ṣé tó wá rí bàbá Portable gangan ni mo wá blame bàbá Portable torí pé ọmọ ẹ fún ẹ ń tọrọ kọ́bọ̀ ó ti gbé mọ́tò sí ẹ̀yìn dí o ò lè bá ọmọ ẹ sọ̀rọ̀ kó gbé jókòó kó bá sọ̀rọ̀ bó ṣe bàbá ẹ ló bí tí ò bá gbọ́ fi fọwọ́ líle mu. Ẹ wo náà àdèsí báyìí mo rí àwọn míì tó yẹ pé dẹ̀ wọ́n ti kọjá 20 years tí wọ́n ṣe yahoo Ọlọ́run dẹ̀ ń bless wọn bọ̀ òbí wọn ò lè bá wọn sọ̀rọ̀ mọ́ wọn ò lè bá wọn sọ the right thing mọ́ torí pé wọ́n tún mú wálé nǹkan tó ṣe Portable nìyẹn. Ẹ wo the last time tí wọ́n gbé tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí dáàdi ẹ̀ pé dáàdi òun tó bá pẹ́ mami òun wà láyé dáàdi òun kìnnìkan tó bẹ̀rẹ̀ sí ṣe fídíò pé òun fún dáàdi òun lówó kí dáàdi òun máa kọ́lé fóun. It's very wrong. Mind you ẹ má dẹ̀ gbàgbé kí Portable tó blow ṣe mọ̀ pé ọmọ ọ̀tá ní Portable tẹ́lẹ̀ kó tó blow tó ṣolè tí wọ́n mú tí wọ́n ló jí fóònù nínú Marvel àbí something like that tí ò gbé ẹ mọ̀ pé ọmọ ọ̀tá ní Portable bọ̀ ọmọ ológo ni bọ̀bọ̀ yẹn bọ́lọ́run ṣe kọ́ pé ọmọ ológo ni Portable ti ń blow láti EndSARS nígbà yẹn táàtì mọ̀ ẹni tó ń jẹ́ Portable àmọ́ ẹni tó ń jẹ́ Portable nígbà yẹn tí Portable ti ń blow tó gbé tí òwò tó bí a kò wọ anything bọ́sàs nìkan ló wọ́n ẹ̀ tó ṣà ń gbé pósítà tó ń pariwo nígbà yẹn gbà náà ti ń post Portable gan nígbà yẹn jerry Ọlọ́run máa fún wa bí irú ọmọ bíi Portable àdúrà kí everybody máa gbà bọ̀ tó bá tún jáde lé ní a tún wọ studio a tún kọrin pàjáwìrì as usual then ìyàwó ilé ẹ̀ àwọn èèyàn ò lè bá sọ̀rọ̀ mi ìsọjú bẹ́ẹ̀ ẹ ṣé o adúpẹ́ mọ̀. màmá mi bá mo sọ pé tó bá jáde ó máa learn lesson ẹ̀ because P-man chairman is not ready to stand for him alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́kejì ṣọtí ẹnìyẹn kò wá ṣọtí ẹlẹ́kejì tó fún wọn lẹ́nìyẹn gbọ́dọ̀ nílé sí GRA nílọrin ilé yẹn dẹ̀ gbọ́dọ̀ ní C of O pẹ̀lú 1 million naira ṣọtí that's 2 million naira anybody will come up láti wá dúró fún un so wọn rí bẹ́ẹ̀lì ẹgbà wọn ti lọ remind ẹ̀ ó ti wà lókè kúrá ní Ìlọrin. Ẹjọ́ gbogbo ẹ̀yin supporter Portable ẹ yẹ gbà lọ o Ìlọrin yá o everybody Ìlọrin yá o Ìlọrin yá o Ìlọrin yá o ẹjọ́ Adédèjì ní tu mama Luta ẹjọ́ I'm speaking láyọ̀ ní ìrò ẹ̀yin náà mo fẹ́ pè ẹ ṣe láyọ̀ ní ìrò ẹ̀yin mo fẹ́ pè ẹ ṣe Portable àbí ẹ máa ṣe mí láyé ẹ o. mo kí gbogbo àwọn tí wọ́n ti sọ̀rọ̀ Ọlọ́run á máa fún yín sọ ẹjọ́ títorí ti Ọlọ́run ṣé Africans làwọn tó ti sọ̀rọ̀ lọ tí wọ́n side Portable ṣá. ìbéèrè yẹn máa lágbára bá mi lè dáhùn. ṣé àwọn tó ń support ẹ̀ ṣán wá láti iléere ṣé wọ́n ní ìbí tó dáa èyàn ò rẹ́ni tán ìyẹn ní pé àwọn agbèrè káàkiri ni èyàn lógo ó ní kó máa wà orí burúkú kiri ni. Bọ̀dá Nẹ́yó èmi ò agree pẹ̀lú yín pé ó plan kíní kan pẹ̀lú pásítọ̀ o ṣé ó plan ìgbà tán wá mú pé ó yá mọ́tò kò sanwó wọ́n plan ẹ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá tó fi fo gate ni ṣé ó plan ẹ̀ pẹ̀lú àwọn government officials tán lọ mú tó nà ni ṣé ó plan ẹ̀ pẹ̀lú ẹ̀ náà ni ó fẹ́ blow ni èwo ni ránù torí pé èèyàn lógo does that mean he should lose his moral? God bless you. Àwọn ọlọ́gbọ́n lélẹ̀. Ẹ̀yin kan sọ pé ṣé lè òkè ọ̀rọ̀ Nàìjíríà lélẹ̀. Eléyìí náà ọ̀rọ̀ Nàìjíríà. Ìwà tó dáa la fẹ́ rí ní Nàìjíríà. Ìwà tó dáa fẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà is part of the Nigeria problem. Tí Wizkid ti bẹ̀rẹ̀ ni. Ṣógo Portable tó go Wizkid ni. Ṣó tó go Kiss Daniel ni. Àbògórí burúkú wo ló ń pariwo káàkiri orí oní Portable nǹkan àwọn tó pe Portable gan mi rò pé wọ́n ní sense máa dẹsẹ̀ rú káàkiri lórí stage orin òṣèwọ́ ló ń kọ orin téèyàn lè play nínú ilé káwọn ọmọ èèyàn gbọ́ kí ló fẹ́ kí n máa sọ. ní parent ṣáà lè play orin Portable nínú ilé káwọn ọmọ wa máa gbọ́ orin òṣèwọ́ ló ń kọ ó wá ń fi àwọn ẹgbẹ́ bá bẹ́ẹ̀ ta yín ẹnìkan sọ pé Òṣùpá bú Pasuma age mate jọ ni wọ́n Òṣùpá will never disrespect you if you don't step on his toes. ẹ wá ní ṣé ìwà ló ń wù yẹn ṣá ó jáde ó disgrace dami ẹni tó pè ní pé ó fẹ́ fẹ́ irú èèyàn wo nìyẹn gbogbo àwọn ọmọ tó wà lára ní Portable ṣé
ọmọ gidi ni wọ́n ní òbí rere wo ló máa release ọmọ ẹ̀ fún Portable? Ẹ lọ wọlé táwọn ọmọ tó ń tẹ̀lé Portable ẹ wọ lórí tán ti jáde wá. Wọ́n mu gbó, wọ́n mu ọtí. Ẹ wá ní Portable kó lọ sí ilé ẹ̀kọ́, kó lọ gbé Lẹ́kí, kó lọ kẹ́kọ̀ọ́. Ṣé kò travel out ni? Kò rí bọ́n ṣe ń wùwá lọ́hùn ni. Ó dìgbà tán bá kọ́ lọ́gbọ́n. Àwọn kan náà wọ́n pè, mo wo fídíò clip kan, wọ́n pè síbi kan, wọ́n fi ń joyè. Imagine that. Imagine that. Àwọn rádaràda àgbàlagbà. Gbogbo ẹni tó bá gbàdúrà kó bí irú Portable lọ́mọ, Ọlọ́run á fún irú Portable lọ́mọ. Portable wá jẹ́ ọmọ gidi. Kò ń ṣe pé yẹn ò ń ṣe pé bàbá mi ẹ gbà, kò ń ṣe pé ọ̀rọ̀ là ń sọ. Torí pé a fẹ́ jẹ dodo, a lè so dodo mọ́. Àwa ìkan náà làwọn máa criticize àwọn politicians wa. Àdẹ̀pẹ̀ra wa lóbi. Òbí rere á jáde, á support Portable. Ẹ̀mí lò náà ti gbé, kò tí tó gbọ́n, kò tí tó change. Ṣé òun nìkan ni star ni? Òun nìkan ló máa kọ́kọ́ lógo Nàìjíríà ni? Let's tell ourselves the truth. It's getting too much of him. Tí ò bá ṣọ́ra, Ọlọ́run jẹ́ kó gbọ́ ẹ̀ ààrẹ láàrin ọjọ́ mélòó kan. Tí ò bá ṣọ́ra, orin wo ló ń kọ? In the years to come, Portable mọ̀. In the years to come, his type of music, tí ó bá invest lórí nǹkan mi, à ní gbórin ẹ̀ mọ́. Àwọn olórin gidi wà tí wọ́n ń kọ sense. Ẹ̀yin ẹ jí láàárọ̀ kẹ́ play orin Portable, tàbí kẹ́ fẹ́ sùn lálẹ́ kẹ́ play orin Portable. Táwọn àjọ ní. Ẹ wo Mama Luther, ẹ ṣe jàre. Thank you, sir. Thank you, sir. Ẹ jẹ́ kí ló kọ ẹ̀? Doate College and Learning. Ó yá. Thank you so much. Mo really appreciate the program yìí. Mo ń kọjá lọ náà ní orí program yìí. And I really, may God bless you. Ọlọ́run máa bùkún fún. Because ẹ̀kọ́ ni ẹ̀kọ́ everybody. Kí kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí brother tí ó lọ lẹ́ẹ̀kan yẹn, kí brother ẹ̀ tó sọ̀rọ̀. Tẹ́ bá wo page ẹ máa rí pé Portable ló gbé sórí ẹ̀. Ṣé wá mo wá fẹ́ jẹ́ kí gbogbo wọn understand pé because mo fẹ́ jẹ́ kí word mi kí gbogbo àwọn youth máa gbọ́. Number one, mo jẹ́ èèyàn kan tó ṣe pé mo follow Portable dáadáa, mo ń wo ìwà ẹ̀. Thank you. Mo mọ̀ dáadáa, mo máa ń wò. Ẹ̀yàn ọkàn rí pé okay, ọmọ yìí ń try, but wọ́nranwọ̀nran náà ló ń ṣe. That's number one. But Ọlọ́run ó bùkún ẹ níbi wọ́nranwọ̀nran. Àwọn tó wá yes, wọ́nranwọ̀nran ni Portable ń ṣe. But Ọlọ́run bless ẹ lórí wọ́nranwọ̀nran. Because wọ́nranwọ̀nran kẹ́ ẹ̀ máa bẹ́wù sílẹ̀. Àwọn tó ń sọ̀rọ̀ yẹn ṣé àwọn lè gbà kọ́ mọ́ wọ́n kó síta kan máa bẹ́wù sílẹ̀. Àwọn tó wá ń sọ̀rọ̀ yẹn wá wo Portable láàrin yìí àti last year. Ẹ wá dúró tó ti commit. Akọ́bẹ̀ látòrí ọmọ. Ẹ bá mi tẹni ẹjọ́. Àwọn tó ń support ẹ̀ kán lọ wo profile tí Portable ti dá láàrin yìí àti last year. Ṣé ìyàwó ẹ̀ tó ń bára tó fẹ́ra wọn tó gbé síta tó yẹ̀yẹ́ obìnrin? Ṣé yẹn lẹ fẹ́ sọ? Ṣé yẹn ò tó? Àbí gbogbo àwọn Ìbàdàn tó ní wọn ò ní POP nílé wọn? Ìyẹn jẹ́ àdúrà Ìbàdàn. Ẹ wo orú ọ̀rọ̀ yẹn torí pé o fẹ́ bú obìnrin ó dẹ̀ wo gbogbo di owó àwọn ọmọ Ìbàdàn. Wọ́n ní ṣé wọ́n ní POP ẹ wọlé tó gbà fún Dami? Ṣé wọ́n ní POP? Ṣé yẹn gangan tí kọ́kọ́ fẹnu kọ? Ẹ wo orú ọ̀rọ̀ burúkú yẹn. Ọ̀bẹ nìkan jà ó tọwọ́ bọlé ó tọwọ́ bojú gbogbo ara lé. That's number one. Number two, wọ́n ṣó ẹ̀ recently ó mú pastor kan ó nà ó gba etí ẹ̀, man of God ìyẹn kúrò ń bẹ̀. Lẹ́yìn yẹn náà àwọn kan wá láti kí lorúkọ ẹ̀, ṣé wọ́n wá látògùn state, wọ́n ṣó ẹ àwọn ọmọ wọn bá wọn jà wọ́n nà wọ́n gbé ẹ. Gbogbo àwọn èèyàn pariwo pé kí gọ́vnà má fi agbára lé ẹ lórí, wọ́n bẹ̀bẹ̀ wọ́n release ẹ̀. Kò tí ì kúrò náà nísìnyí ó túbọ̀ sórí Saheed Òṣùpá. Ṣé Saheed ò tó bí Portable lọ́mọ ni? Ìwọ wá gun òkè ọdún pé wọ́n ti sọ àwọn kan ti sọ wọ́n ní olórin ni wọ́n sà pé olórin ni wọ́n. Ẹ tó bá jó lórin ṣé Saheed jẹ́ gbẹ́ ẹ̀? That's number one. No one fi Saheed wé Pasuma. Oní brother wa sọ yẹn náà. Tẹ̀bẹ́tì ẹ máa bọ̀ lókè ẹjọ́. Ó wà important. So ó jìnnà síra wọn. Ṣé rí
jẹ́rẹ́ àwọn youth tí even to me jẹ́ irú ọmọ tó ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn tó ní ẹ̀kan fẹ́ ṣe kí lorúkọ yẹ ká ẹ gbá ọ̀rọ̀ mọ́ lẹ́nu ni because number one kí lè fẹ́ máa promote Nàìjíríà àtàyà mo fẹ́ kó láǹdì mi mọ̀ kó máa lọ. wọ́n ṣé tí Saheed bá gbá mú ṣé kò ní pa ni tó bá dẹ̀ lù pa èyí náà lè máa pariwo pé ó lù pa ẹ wo ti kéèsì ti ọmọ tó kú yìí àti kí lorúkọ ẹ̀ Naira Marley gbogbo àwọn èèyàn ló ń sọ tí àwọn fans Saheed because mo mọ Saheed nígbà tí mo wà lábòrú ńgbà yẹn ó jẹ́ èèyàn ká Liz a máa ń lọ sí show ẹ̀ very respectful mo mọ̀ ọ́ dáadáa tó bá ń bọ̀gá mi ṣeré báyìí ó mọ̀ ń ṣàwàdà ẹ̀yin náà wá wo orúkọ tó bá tú àwọn fans ẹ̀ sílẹ̀ ṣé tí wọ́n bá gbá Portable mú pẹ̀lú gbogbo àwọn bọ́ọ̀sì ṣé wọn ò ní ṣe léṣe wọ́n ṣe léṣe o. ó wá wò pé the best thing kóun ṣe ni pé kò lọ report ẹ̀ tí Portable bá jọ ọmọ gidi gbogbo àwọn ọ̀rẹ́ ẹ̀ tó ń sọ̀rọ̀ wáyé tí wọn ò lè dúró fún wọn ní show me your friend ni at least tó bá jẹ́ èèyàn gidi ó máa rẹ́ni tó máa lè stand fún ìyẹn gan show pé kì í ṣe ọmọ gidi kò rí ẹ̀kan tó lè gba béèlẹ̀ it shows so ẹ̀yin ọmọ kéékèèké kan wá gòkè wá síbi yẹn sọ̀rọ̀ àgbàlagbà kí lẹ̀ ń promo ṣe bóun náà travel kó lọ ṣe wọ́n ran wọ̀nyẹn lábúròdì náà láwọn tó yẹ pé wọ́n máa fi pa owó ń bẹ̀ yẹn ni owó adé ò sọ̀rọ̀ sàgbàlagbà it's totally wrong. àwọn yìí ti wá ní kẹ́ máa bẹ̀ pẹ̀lú gbó tó bá ti mú gbó wọ́nranwọ̀nran yẹn ẹ máa promote tí ò make sense ẹ tún máa promote violence. pariwo òun náà là ń pariwo yìí. tó ẹ bá sọ fún ọsẹ lẹ́yìn tutorial ò bá ti pé ń bẹ̀ ẹsẹ̀ má jẹ́ kán sọ̀rọ̀ you should block them. kí náà fẹ́ máa promote ẹ má jẹ́ kán máa lo platform yìí kan fi máa sọ tẹ́ bá ti pọ̀rọ̀ tó fẹ́ sọ kò make sense ẹ já ọ̀rọ̀ mọ́ lẹ́nu straight. mo fẹ́ kó láǹkì tó kun létí ni. káyọ̀ má jẹ́ ká sọ péjì ibi tán máa ti máa sọ̀rọ̀ wọn tán bá débẹ̀ kán ló máa ṣe wọ́n àwọn ọmọ ẹ̀ Saheed Òṣùpá sí Portable Saheed kẹ̀ṣẹ̀ náà tó bá gba lẹ́sẹ̀ kan ó máa kú physically Saheed Òṣùpá ló ń ṣe wọ́n àwọn ọ̀rọ̀ sí. ẹ jọ take charge mo fẹ́ sáré jáde. Thank you so much. ìyá sàn ohun tó bá sọ ẹ jẹ́ kan ló wà mẹ́jọ ẹ jẹ́ kí Adédèjì sọ̀rọ̀ Kẹ̀bẹ́kì ṣe ń gbọ́ mi ẹ jọ fẹ́ sáré gẹ̀ẹ́tì nǹkan kan wọ́n tó bá ti dé. Madam ẹ dúró mo fẹ́ kí mo kí gbogbo lé o mo kí gbogbo lé o ṣé ẹ ń gbọ́ mi everybody hello Mr. Adédèjì ló ń sọ mo kí gbogbo lé o. Ok, ẹ ń gbọ́ mi ok ẹ má bínú. láti ní akọni ní tí mímí ṣe gbogbo nǹkan wọ̀nyí ẹ má bínú ọ̀rọ̀ tí èmi fẹ́ sọ ó fẹ́ yàtọ̀ sí gbogbo nǹkan tí everybody ń sọ lójú tèmi bá ní kèmí wò kí n sòótọ́ ọ̀rọ̀ máa mú látòrí àti Saheed àti Pasuma àti Wasiu àti Portable the same category láìkan náà ní gbogbo wọn àwọn tó rí wọn yàtọ̀ tí mo lè sòótọ́ ọ̀rọ̀ òun ní Sunny àti Obey ṣé tó bá jẹ́ pé ẹnu ẹ jẹ́ ká ti bi pẹlẹbẹ mọ́lẹ̀ díẹ̀ èmi kú mọ Portable rí mi dẹ̀ mọ Saheed rí mi mọ ẹnì kankan nu wọn mi mọ wọn rí but akọ̀ǹgbọ́n náà lórí social media ni gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ lọ ṣé tó bá jẹ́ pé ká sọ pé Portable ó kàn rárá mú orin díẹ̀ lára àwọn orin àtijọ́ tó Obey ti kọ tàbí Sunny tó ti kọ ṣé fíìpù Obey àwa ní Portable mú orin àbí Sunny mú orin bó ṣe bá sùn tó bá dájú kọrin láti ẹ̀kọ́ ìdí ọdún la níbo la lọ tá àwọn kan wọ̀ nílé ayé yìí tí n bá jẹ́ olómi tó bá ní ẹ̀kọ́ mú omi mi níbo la ń lọ tá àrí ọkọ̀ wọ̀ níbo la ń lọ ìyàn mú omi ẹ̀ ó dẹ̀ dé pé gbábẹ́ ní gbẹgbẹ́ ọtí níbo là ń lọ yẹn mo sọ pé àti Wasiu Ayinde o àti Saheed àti gbogbo kàtígórì láìkan náà ní gbogbo wọn ọmọ ọ̀tá ní gbogbo wọn àti Saheed
àti Wàsíù àti láì kan náà ni wọ́n gbogbo àwọn tó yàtọ̀ nínú àwọn olórin òun ni Òbé àti Sunny. ok tó bá jẹ́ mi ni ìgbà tí wọ́n ní Portable sọ pé Wàsíù Saheed gbé Ìjàpá síkùn òun náà dẹ̀ ni ẹ ti máa gbé Ìjàpá síkùn wọ́n náà gbé tiẹ̀ síkùn náà gbogbo nǹkan yìí ò fàjà kò fa nǹkan tó jẹ́ pé bóyá pé ó dẹ̀ di pé kinní kan ṣe kinní kan nǹkan èmi ò kún mọ́ Portable rí bẹ́ẹ̀ tẹ́ ilé ayé yìí bí Ọlọ́run ṣe ṣe fún kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ̀yin ẹ̀ wo bó ṣe ń kọrin àgbàlagbà ni nǹkan tẹ́ fẹ́ sọ yẹn ò make sense. Wàláì tàlà nǹkan tẹ́ ń sọ yẹn ò make sense bàbá ọ̀nà kan ní kíni ṣẹ́ríru yín ẹ máa gbọ́ ṣẹ́ríru yín bẹ́ẹ̀ yín sọ̀rọ̀ yìí tẹ́ bá rí irú yín bẹ́ẹ̀ yín sọ̀rọ̀ yìí tẹ́ bá rí ọmọ tó pa ìyá ẹ̀ kalẹ̀ báyìí. ẹjọ jẹ́ kí wọ́n ṣe ọ̀kan fún wa ní ẹ jẹ́ kí wọ́n contribution and Mr. Adedeji 1 minute please ẹjọ 1 minute please. kí ló dé táwọn èèyàn ń ṣe báyìí torí Ọlọ́run. Okay, thank ṣe rí kí ọ̀yàn kí ló dé tẹ ṣe ń kọ̀tọ̀ ọmọ mi lẹ́nu mo ń sọ̀rọ̀ ẹ̀ ń kọ̀tọ̀ ọmọ mi lẹ́nu tẹ́lẹ̀ everybody sọ tiẹ̀ the same line kan náà category kan náà ní gbogbo wa. yes ẹni sùúrù Ọ̀yọ́mọdé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ tí wọ́n bá sọ̀rọ̀ tán. ẹ jẹ́ sọ̀rọ̀ mi tán náà tí má dẹ̀ sọ̀rọ̀ mi tán ẹlòmíì náà sọ̀rọ̀ lójú tèmi mi mẹ́ni kankan. Mr. Adedeji 1 minute please Mr. Adedeji 1 minute please kẹfì ẹ sáré fún wa ní submission yẹn jọ. ṣe ẹni sọ̀rọ̀ ẹ jọ kí Ọ̀yọ́mọdé tó sọ̀rọ̀ nǹkan tí mo kàn fẹ́ sọ̀rọ̀ lórí ń bẹ̀ ni pé kí ló dé tí ò lọ mú orin Sunny Àtòbé kó lọ lò láì sọ fún wọn táwọn èèyàn bá ní rẹ́ǹtì ẹ̀wọ̀n fún yíyá kan mo sọ ẹ nítorí pé ó sọ pé lè ní sí. my God ẹni sùúrù because òótọ́ rò ní kéèyàn má sọ̀rọ̀ ẹ̀ but you have already make it like nǹkan tó ṣe yẹn ó right lórí ẹ̀ tó bá jẹ́ pé ẹ mọ̀ pé tẹ́ bá mọ̀ túmọ̀ nǹkan tó ń pè ní defamation and stealing mi rò pé yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí thank you very much for your contribution Omega please can you contribute a bit Omega. mi ti sọ̀rọ̀ mi tó tẹ́tí ń kọ̀tọ̀ ọmọ mi lẹ́nu tó lè kó rí bẹ́ẹ̀ èmi náà nǹkan tẹ́mi ń fàyọ nínú ọ̀rọ̀ yìí ni pé ní ayé tá a wà níbo là ń lọ tá a rí ọkọ̀ wọ̀ èmi fi ń dá inú lójú pé tó bá jẹ́ mi ní bá wà ní position yẹn tó jẹ́ pé kíyàn mú orin mi wá kọ́ pé ìwé níbo là ń lọ. Mr. Adedeji ẹ ní sùúrù níbo là ń lọ lọ ẹ ní sùúrù níbo là ń lọ ìyẹn lèmi ṣe sọ pé gbogbo wọn area boys kan náà ní gbogbo wọn àti wà ẹ jẹ́ kí n béèrè question lọ́wọ́ yín sọ ìjọba má bínú gbogbo wọn pátápátá ẹ jẹ́ kí n béèrè question lọ́wọ́ yín. tó bá jẹ́ mi ni Saheed ni tó bá jẹ́ mi ni Saheed ni wà láìtàláì tó bá jẹ́ mi ni Saheed ni wà láìtàláì. Mr. Adedeji mo ti understand ẹ ní sùúrù wọ́n ti lọ ẹ bá wọn jẹ kán lọ náà. ẹranko lélẹ̀. Omega can you contribute please. Yeah, thank you sir. Omega. Thank you so much sir. Yes sir, quick one sir. Ṣẹ́rí man tó ṣe sọ̀rọ̀ tó ń sìn yẹn ẹ máa ti understand irú èèyàn tí àwọn èèyàn jẹ́ so èèyàn ní láti máa bá wọn argue ọ̀rọ̀ pé Saheed Òṣùpá ó kọ́ lọ́gbọ́n ó arrest ẹ̀ káwọn fans má bàa ṣe léṣe ìyẹn yàtọ̀ sí nǹkan tó wà nílẹ̀ yìí this is not the first time tí Portable ti máa ń ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn ẹni tó bá ti mọ̀ nǹkan tó ń pè ní pé kéèyàn bá orúkọ èèyàn jẹ́ ṣé ọ̀tọ̀ ní kéèyàn búyàn àti kéèyàn bá orúkọ èèyàn jẹ́ o tí àwọn Pasuma Òṣùpá bá ń kọ ẹ gbàgbé age kan náà ni wọ́n wà ẹ lọ wo fídíò tí Portable ṣe fún Saheed Òṣùpá everybody ló ní family now Saheed Òṣùpá ní ọmọ now ó ní ẹbí now ẹ ká fi Saheed Òṣùpá pé public figure ni ẹ ká fìyẹn sílẹ̀ ẹni tó bá ti mọ nǹkan tí wọ́n pé kéèyàn wà lórí social media kọ́ dẹ̀ máa bó orúkọ èèyàn jẹ́ ẹ mọ̀ bó ṣe máa ń rí lára èèyàn
ó bu ẹni yẹn kò ń ṣe èébú yàtọ̀ sí pé kéèyàn bá orúkọ èèyàn jẹ́ èébú yàtọ̀ tó bá fẹ́ búyàn ó máa bu but ó bá orúkọ ẹ̀ jẹ́ ni ó bá orúkọ ẹ̀ jẹ́ ó ná gbé ìjàpá síkùn so many things now ẹnìkan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé bóyá máa dédé jì ni wọ́n sọ pé kò ṣe jí orin Sunny Adé kò ṣe jí orin ẹni èèyàn kan ṣé wọ́n ti gbà pé àwọn èèyàn yìí náà wọ́n ní management ni ṣé Saheed Òṣùpá ló gbé fóònù ló sọ pé ó jí orin ṣé wọ́n sọ pé ó ní management àwa gan bó ṣe wà àwọn orin kan wà tẹ́ bá fẹ́ post sórí social media tẹ́ bá fẹ́ post ẹ̀ ọ̀hún níjẹ́ post ẹ̀ copyright ló máa pè àwọn orin kan wà tẹ́ pé ẹ lè post fully àwọn tó ń ṣe live kan tó bá fẹ́ play orin kan wọn kò lè play orin anyhow management wà okay ó dẹ̀ wá rí management yẹn there is a procedure ó ní bóyá jẹ́ kó ṣe tí Portable bá jẹ́ ẹni tó ní manners ni ó ní àwọn tó lè ó ní bó ṣe lè bó Òṣùpá sọ̀rọ̀ mo mọ̀ pé kò lè tó yìí náà but ó dẹ̀ gbé kámẹ́rà ó ti bí pé bóun ṣe máa ń ṣe fún everybody òun máa ṣe kò dẹ̀ ní sí nǹkan tó máa ṣẹlẹ̀ ibi tóun ti ń trend nìyẹn tóun bá ti sọ̀rọ̀ sí òun ti sọ̀rọ̀ sí nìyẹn everybody máa kíní ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ó dẹ̀ tún sọ̀rọ̀ tán nìyẹn ìyẹn lọ everybody ó wá ṣàpọ́lọ́jì ó tún padà bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ again ẹ jẹ́ ká fi public figure lẹ̀ àwọn èèyàn kan wà tó jẹ́ pé àwa gan ò lè gbà kéèyàn kọ́kọ́ wà kókò máa ba orúkọ yẹn jẹ́ kò bú Òṣùpá náà ó bà lórúkọ jẹ́ ni náà nǹkan tí ò ṣe ó ní kó ṣe ìyẹn yàtọ̀ sí èbú náà ọ̀tọ̀ ní kéèyàn búyàn tó bá bú Òṣùpá mo sọ pé Òṣùpá ò lè dá lóhùn Òṣùpá kò máa ignore ẹ̀ but nǹkan tó sọ yẹn nǹkan tí ò ṣe ló sọ pé ó ṣe tí Òṣùpá ò bá fight báyìí sìn everybody àwọn èèyàn àwọn tó irú àwọn Adédèjì tó ń sọ̀rọ̀ yìí náà tó bá dọjọ́ ọ̀la wọ́n ti máa fi bóṣùpá pé nígbà tó ń gbé nǹkan síkùn kó ṣe lè sọ̀rọ̀ dájúdájú ó gbé nǹkan sí síkùn ni ẹ má yẹ ká kàn máa sọ̀rọ̀ lórí social media bíi pé a kò fẹ́ sọ̀rọ̀ ẹ ká máa fi ṣíwọ̀ ara pé ká ní Mr. Adédèjì yẹn ṣe báwọn náà nà mọ́ ń lé kéèyàn kan wá sọ nǹkan tí wọn ò ṣe báwọn làwọn ṣe fẹ́ fíìmù bí tó wà táwọn ò bá jà ṣáwọn ọmọ wọn ò ní jà it's not right kéèyàn kọ́kọ́ wá sórí social media kó tẹ̀ fóònù kó dẹ̀ máa sọ̀rọ̀ sí gbìyàn kó dẹ̀ máa tó bá tẹ̀ búyàn ò dá àwọn nǹkan tó máa sọ àwọn nǹkan tó yẹ pé ẹni tó ń gbọ́ngàn àwọn fámìlì ẹ̀ ẹ mọ bọ́ ṣe máa feel and it's getting too much tó bá ti bọ́ta náà kò yẹ kó máa change o ẹ má yẹ ká tọ́ra wa kò yẹ kó máa change ó tún máa ṣe nǹkan míì last time tó mú ó ní òun ò jà mọ́ owó lòun wá kíníkan òun ló tún ṣe lè lẹ́yìn gba ẹni tó ṣùpá ẹni tó bá ń wówó there is a way you can go about that issue and you can settle things amicably with Saheed ní management ẹ̀ náà òun ṣe pé Saheed kó po Òṣùpá pé báyìí ni o báyìí ni o bàbá orin yìí o kíníkan Òṣùpá ò le tó yẹn náà ọ̀rọ̀ yìí ò ní le tó yẹn náà ó dẹ̀ bú ẹni yìí ó dẹ̀ sọ̀rọ̀ burúkú sí ọ̀rọ̀ yẹn ti ẹ lọ́wọ́ ẹni tó bá bóyá Mr. Adédèjì yẹn mo sọ pé wọn ò wo fídíò yẹn tó bá wò kán padà wá sí orí live bí akẹgbọn wọlé padà kán kọ́ lọ wo fídíò yẹn náà tí ó is beyond pé ó di orin Òṣùpá kò ṣe jí orin Sunny Adé is beyond that ẹ lọ́wọ́ ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù èèyàn kò lè gbé kókò máa sọ̀rọ̀ sí àwọn èèyàn kókò máa sọ̀rọ̀ sí àwọn èèyàn it's not good. Mr. Omega 1 minute please.